So, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ ọmọ Nàìjíríà ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Ọmọ yín ọ̀rẹ́ yín Kúnlé Ológundúdú, ọkọ sọ́jà ọkọ òṣèlú, ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn àbí irúnmọlẹ̀ tí ń pèdè àrà. Àtúndé lénìí o. Ẹ kú ìsinmi àná, ẹ kú iṣẹ́ òní, ẹ kú bójú ọjọ́ ti rí. Ẹ̀yin èèyàn mi kété Èkìtì nípínlẹ̀ Èkìtì, mò ń gbúrò yín lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣe ń chat mi, tẹ̀ ń pè mí, tẹ̀ ń send message pé ó yẹ ká sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ Èkìtì. Ológundúdú, kí ló dé àgbúrò yín nípa Èkìtì? Àwọn tó jẹ́ ọmọ Èkìtì ní community ibi tí mo wà ń bí náà, àwọn náà wá yọjú sí mi, wọ́n kí mi, wọ́n pè mí, a jọ sọ̀rọ̀ wípé báwo l'Èkìtì, kí ni future Èkìtì, kí lòṣèlú Èkìtì, àwọn fẹ́ lọ lé láti wá dìbò, kí níbo là ń lọ, báwo ló ṣe jẹ́. Mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá rántí láti bẹ̀rẹ̀ ni mo ti monitor ìjọba, kì í ṣe ìjọba ìpínlẹ̀ Èkìtì nìkan. Àwọn ìjọba tá a bá rí tí ò bá ṣe dáadáa, dípò ká ba kárí àwọn jẹ́, a máa ń yọ wọn pa tìṣẹ́gbẹ́ kan ni. Tí ọ̀rọ̀ bá wá débi pé kò síbi tá a lè sá sí, a máa sọ ojú abẹ níkò ni. À láwọn níkò gbòòsà, tó bá dẹ̀ fẹ́ ṣẹlẹ̀, a máa ṣẹlẹ̀. Torí ọmọ Nàìjíríà a fọ́ lójú, aráàlú ò gọ̀. Bó bá lọ fún ẹ lówó l'Èkìtì lénìí, wọ́n á gbà á lọ́wọ́ ẹ. Wọ́n á raṣu, wọ́n á gúnyán sí i, wọ́n á ṣe bẹ̀ ẹ̀gúsí sí i, bóyá ọbẹ̀ ládẹ̀ ni wọ́n á fi jẹ torí owó wa náà lẹ̀ ń pín fún wa. A ní kẹ́nìbọ̀dì má pín owó nítorí election o. Àwọn against kẹ́nìbọ̀dì fún wa lówó ẹ kó wá owó wa ni, ṣùgbọ́n Èkìtì mọ ibi tí wọ́n ń lọ. Ẹni tó bá dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti rí o tí wọ́n ti sọ ìsọkúsọ sọ lóríṣiríṣi, báwo ṣe tó, báwo ṣe dáadáa, Oyèbánjí ò ṣe tó, Oyèbánjí ò ṣe dáadáa. Àwọn àìdá Oyèbánjí làwọn ń rí tiwọn torí pé afọ́jú ni wọ́n rí nǹkan rere. A dẹ̀ ní pé kẹ́nìbọ̀dì má ṣẹnu yánkanyànkan, ṣùgbọ́n aráàlú tẹ̀yìn ń sọ̀rọ̀ fún, tẹ̀ ń sọ̀rọ̀ ìbàjẹ́ báwo fún, wọ́n lójú ń tiwọn, wọn ì ṣe wèrè bíi tiyín. Àwọn mọ nǹkan tó ń lọ, wọ́n dẹ̀ mọ bó ṣe ń lọ. Torí a mọyì àwọn ìjọba tó ti lọ, àwọn ibi tí wọ́n ṣe dé, àwọn ibi tí báwo ti bẹ̀rẹ̀, àwọn ibi tí báwo ń lọ. Ọlọ́run dẹ̀ ti mọ ibi tó máa dé. Ọ̀rọ̀ ilé ò ní ìdí argument. Owó tí wọ́n ń san, tíjọba federal ń san láyé báwo, ó pọ̀ ju tẹnìkan lọ ní, ò jẹ́ káwọn yẹn róríire ṣe. A bínú sẹ́nìbọ̀dì. Ṣùgbọ́n tó bá jẹ́ pé owó ọ̀hún náà bó ṣe pọ̀ tó ń wọlé fún báwo, tí báwo ọ̀bá ṣe dáadáa, ẹ lọ bèrè mi lọ́wọ́ àwọn tó ti jẹ gọ́fúnà rí, ẹ lọ bèrè mi lọ́wọ́ àwọn tó ti ṣe sínétọ̀ rí fún nípínlẹ̀ Èkìtì. Àbá tiẹ̀ mọ́rin àtú àṣírí àsídìí ẹ̀ síta. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn aráàlú gan tá à ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, àwọn gan ń sọ wípé èèyàn ò lè ṣe ju tí báwo ń ṣe lọ. Àwọn aráàlú tí wọ́n jọba lé lórí tó ń govern gbogbo at least 90 to 95% Èkìtì lénìí ni wọ́n ń sọ tiẹ̀ ní rere. 5% tó kù lẹ̀ kán máa ṣòṣì, kán máa ṣorí burúkú wọn bọ́n ṣe ń ṣe nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ba báwo jẹ́ lénìí, a mọ story bàbá wọn nípínlẹ̀ Èkìtì. A mọ story bàbá wọn nípínlẹ̀ Èkìtì. Lọ́pọ̀lọpọ̀ àwọn tó gbé play card lénìí tí wọ́n sọ pé àwọn fẹ́ máa bú báwo, ẹ jẹ́ kán máa bú wọn. Bàbá ẹlòmíì ti kú sẹ́wọ̀n rí, ẹ̀yin ẹ lè má mọ̀. Bàbá ẹlòmíì ti para ẹ̀ rí nítorí ìjọba tó bá sì ṣèwọ̀nba tí báwo ṣe tàbí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, ẹ jẹ́ ká gbóṣùbà fún, ká kan sára sí i. Oyèbánjí ó ti ṣe kọjá tí a normal person gan gbọ́dọ̀ máa rò, beyond imagination. Ó ti ṣe àwọn ètò kan tó jẹ́ pé kì í ṣe gbogbo ẹ̀ lẹ́rí. Àwọn tó ń kọ́ṣẹ́ wọ́n pọ̀ lọ jàrá, tí wọ́n kọ́ Kampala, kọ́ Ankara, tí wọ́n kọ́ gbogbo ẹ̀, tí wọ́n dẹ̀ jáde tó tún ra irinṣẹ́ fún wọn. Àìmọye ọmọ tí báwo ti fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ tailor, tí hairdresser ńkọ́, carpenter ńkọ́, bíríkìlà ńkọ́. Ṣebí yẹn ò ní ìdí láti wà físíkà, yẹn ò ń ṣorí ọ̀dà.
torí ọ̀dà lọ́pọ̀lọpọ̀ òpònú ń pariwo pé kò dọ̀dà síbì kan kò dọ̀dà síbì kan. Ṣé gbogbo allocation tó bá wá sọ́wọ́ báwo sọ́dà ló máa fi dà? Àwọn area kan wà tó ti ṣe dáadáa ṣùgbọ́n àwọn òpònú kan ò rí, àwọn oníbàjẹ́ kan ò rí, àdẹ̀gbàdúrà kan rí torí wọn lójú inú. Èṣù òdìlé mi ológun kò dojú kọ àdúrà lábíà wòdà ogun oṣó ogun àjẹ́ àdúrà lábíà jàdá ní àrògùn elénìní àdúrà lábíà wòdà. Thank you for joining us on this endorsement program. Ó ti dá sí wa, ó di ọ̀run. You're welcome, sir. He is here to join us in the endorsement of the President of the Federal Republic of Nigeria and the Governor of Ekiti State for the second time in office. That is our able and honorable Governor of Ondo State, His Excellency Governor Lucky Orimisan Ayedatiwa Rotimi, a name that speaks to one's destiny. You are welcome. Orimisan too. Ẹ̀yin Èkìtì mo bẹ̀ yín, the process for the registration of voter is on. Ẹ jọ̀ọ́ àwa tá a bá ti ní káàdì, ẹ jẹ́ ká jáde síta ká lọ forúkọ sílẹ̀. Tá a bá ní káàdì nílé ìdìbò fún ìjọba tó bá wù wá. And as you are aware, political activities have started. But I'm begging you, we are all Ekiti. We must not allow politics to set us apart. Our founding fathers that fought for the creation of Ekiti State, of which I have the benefit of being the secretary, desire of a united Ekiti State, where political differences will not obstruct our unity. Ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ yín, I'm aware that a lot of people are desperate for political office in Ekiti State, but Olúwa ló máa ń gbèyàn sórí ipò. It's only God that gives power. We can only try our best. I appeal to my party members and to my supporters to be at peace with everybody. I don't want Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni bá òun ṣe tó jẹ́ pé kò sí àwọn tí wọ́n ti fìlì àwọn impact yẹn, wọ́n ti mọ̀ wípé ìjọba eléyìí yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nígbà kan ni wọ́n ń kú láìrówó roògùn torí pé wọ́n san gratuity wọn fún wọn, wọ́n san pension fún wọn. But ìgbà tí Báòdé tí Oyèbánjí dé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkìtì ló bẹ̀rẹ̀ sí ní san àwọn owó tíjọba jẹ àwọn bàbá wa tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́. Ẹlòmíín lọ ó gba promotion, wọn ò fún lówó lé promotion yẹn. Ìmíì lọ sí leave, wọn ò fún lówó leave ẹ̀. Lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn bí Báò ti dé ló bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn files tó jẹ́ pé ó ti wà defaulted tí gbogbo tó ń bẹ̀rẹ̀ sí ní ṣe corrections lórí wọn. Lénìí báyìí sìn àwọn bàbá wa àwọn ìyá wa ọ̀pọ̀lọpọ̀ wọn sì ni wọ́n ti ń gba owó pension wọn regularly tí wọ́n dẹ̀ ń lọ sí hospital tí wọ́n dẹ̀ ń ro oògùn tó jẹ́ pé wọ́n ń dé hospital náà wọ́n ń bá àánú pàdé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àṣeyọrí tó yẹ kí ìjọba ṣe ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dẹ̀ ti ṣẹlẹ̀ tó jẹ́ pé àìmọye àwọn ọmọ tó fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ lóríṣiríṣi bẹ́yẹn. Ẹ lọ sí schools, ọ̀pọ̀lọpọ̀ iléèwé ni atẹ́gùn ti gbé rúùfù ẹ̀ lọ kó tó di pé òun di gọ́fúnà. Ó di gọ́fúnà báyìí ó bẹ̀rẹ̀ sí ní yí gbogbo iléèwé káàkiri. Àwọn eléyìí tí ò rága jókòó, àwọn tí òrùlé wọn ti ṣí dànù, eléyìí àlàpà tó ti wó lulẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní ṣe corrections yẹn lọ. Kì í dẹ̀ ṣe Ládó nìkan, ẹ lọ Sẹ́fọ̀n, ẹ lọ Arámọkọ, ẹ lọ Èrìò, ẹ lọ Ìjerò, káàkiri títí dé Kọ̀lé dé Ọ̀tún. Gbogbo ibi tí ẹ̀ka ìjọba ìpínlẹ̀ dé gbogbo ibẹ̀ náà ló nawọ́ sí. Lóríṣiríṣi àwọn nǹkan tó ti ṣe tó ti pọ̀ tó ti wà tá a lè ka iye wọn. Iṣẹ́ àgbẹ̀ ńkọ́ àìmọye ìrànlọ́wọ́ tán ṣe fáwọn àgbẹ̀ títí dèní báyìí. Airport tí wọ́n parí tí aeroplane ti ń fò ń bẹ̀. Ẹ wo ọdún tí àwọn ìjọba àtẹ̀yìnwá ti ń promise Èkìtì pé wọ́n máa ṣe airport. Ẹ wo ọdún tí wọ́n ti ń ṣe. Àrípínlẹ̀ míì tó wà nítòsí yín bẹ̀ yẹn tó wà nítòsí Èkìtì State tó yẹ pé wọ́n sì ń bá ọ̀rọ̀ airport dìmú títí dèní tí wọn ò rówó ṣe aerodrome. Àwọn nǹkan wọ̀nyí ó tó nǹkan tó yẹ pé ká fi gbóṣùbà fún Báò. Ẹ wo àwọn tarmacs pàápàá eléyìí tí wọ́n ṣe sí Adó Èkìtì pé gbogbo mọ́tò ló ń lọ síbẹ̀ láti máa
kérò ó ń lọ Ìbàdàn ó ń lọ sẹ́kọ̀ọ́ ó ń lọ everywhere tó dẹ̀ jẹ́bi tó decent. So àwọn oríṣiríṣi nǹkan tó ti ṣe mélòó la fẹ́ kà, ọdún mélòó ló yìí lò. Ọdún lẹ̀ bá jẹ́ ká fi determine achievement ìjọba, kò lè ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n tá a bá fún l'opportunity second term, definitely I trust him. A fẹ́ parí àwọn project, kò ní sí abandon project. Torí èlé tó bá ń ṣe lọ tí ò bá ì parí ẹ̀, tí gọ́ọ̀mẹ̀ntì míì bá dé tó lọ gbàjọba Èkìtì, ó máa abandon ẹ̀ ni. Ìyẹn dẹ̀ lè dé kójó lè ní kó máa kówó Èkìtì lọ. Ṣùgbọ́n ẹni tó ti ń ṣe é lọ, ẹni tó ń ṣe é lọ, ẹ jẹ́ kó parí ẹ̀. Ẹ jẹ́ kó parí ẹ̀. Àti ráwọn èèyàn náà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti ṣèjọba, kì í ṣe dandan Èkìtì nìkan, níbòmíì náà tó jẹ́ pé ìlàjì ni wọ́n ṣe dé, àwọn míì tó gorí iṣẹ́ wọn, wọ́n pa lólúkúrú musu ni. A fẹ́ kí àṣeyọrí yẹn kó jáde, la ṣe fẹ́ kí á dìbò fún Báò, ẹ̀yin Mọ̀bà, Ìkẹ́rẹ́, Igbá, Àwò, títí dóko títí délùú, ẹ wá sígboro, ẹ dìde, ẹ nílùú yín bẹ̀, ẹ dìbò fún Báò. Báò la lè dìbò fún tó jẹ́ pé àṣeyọrí á hàn ní ìpínlẹ̀ Èkìtì.